Yeah. No, you're joking. You sorted everything already? Yes. Ha! Babe, stop. Obìnrin ni ẹ́ o. Thank you. You can say that again, darling. Jẹ́ o ti sort o. Everything. Visa, ticket, accommodation, Sorted. school fees. Sorted. Ah! Ah! Yeah, obìnrin ni ẹ́. You're shouting. No, wait, sorry. Obìnrin ni ẹ́ ṣùgbọ́n. Yeah, Ah, God bless the day I met you. stop, thank you. Ṣé tó fún mi níyàwó tèmi Ọlọ́run? It's okay, sit Jẹ́ down. obìnrin ni ẹ́. You are a woman. Ah, God. Àwọn ẹ̀gbọ́n ṣe báyìí náà ṣe bọ́mọ wa ni. Ọmọ wọn ni náà. Ibo mo wá wà láti. No. You're doing well, I love it. 2 years, Action. Ọlọ́run iṣẹ́ ò dá o, iṣẹ́ ò dá o, ibo mo wà níbẹ̀rẹ̀ ayé mi tí mo fi déètì dé fún déètì. Kí ló ṣẹlẹ̀? Yóò kí n ṣe 2 years. Kí ló ń bá 2 years? O lè yẹ. No, kí ló ń bá No. You are a woman. Just let's leave it like that. Ìyẹn ni kò dì mú. Obìnrin nìyẹn. But ó ti tó náà. Àwọn ọmọ wa ni mo ṣe kíní fún náà. Àwọn ọmọ wa ni náà. Ó ṣe mo ní láti ṣẹ̀ṣẹ̀ máa gbà. Hey. Hi. Colonel exaggerate. Yeah. No, you're joking. You sorted everything already? Yes. Ha! Babe, stop. Kí ló ṣẹlẹ̀? Obìnrin ni ẹ́ o. Thank you. You can say that again, darling. Jẹ́ o ti sort o. Everything. Visa, ticket, accommodation, Sorted. school fees. Sorted. Yeah, obìnrin ni ẹ́. You're shouting. No, wait, sorry. Obìnrin ni ẹ́ ṣùgbọ́n. Yeah, God bless the day I met you. stop, thank you. Ṣé tó fún mi níyàwó tèmi Ọlọ́run? It's okay, sit Jẹ́ down. obìnrin ni ẹ́. You are a woman. God. Àwọn ẹ̀gbọ́n ṣe báyìí náà ṣe bọ́mọ wa ni. Ọmọ wọn ni náà. Ibo mo wá wà láti. No. You're doing well, I love it. 2 years, Action. Ọlọ́run iṣẹ́ ò dá o, iṣẹ́ ò dá o, ibo mo wà níbẹ̀rẹ̀ ayé mi tí mo fi déètì dé fún déètì. Kí ló ṣẹlẹ̀? Yóò kí n ṣe 2 years. Kí ló ń bá 2 years? O lè yẹ. No, kí ló ń bá No. You are a woman. Just let's leave it like that. Ìyẹn ni kò dì mú. Obìnrin nìyẹn. But ó ti tó náà. Àwọn ọmọ wa ni mo ṣe kíní fún náà. Àwọn ọmọ wa ni náà. Ó ṣe mo ní láti ṣẹ̀ṣẹ̀ máa gbà. Hey. Hi. Colonel exaggerate.